Ẹ kú àsìkò tí a wà yìí níbikíbi tí ó bá wà lọ́dọ̀ yín, mo kí yín gan o, ẹ kú iṣẹ́ Olúwa o, Olúwa ó máa sọ agbára dọ̀tun o. Gbogbo ẹ̀yin olóṣèlú ilẹ̀ wa ní dojúkọ yín dáadáa, gbogbo yín náà la kí o, ẹ kú ọ̀rọ̀ ìlú. Bó o ní, ṣé bó ṣe ń lọ ń Benue náà ló yẹ kó máa lọ? Ó tún ti ṣẹlẹ̀ láwọn ibòmí o, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀yin náà sì ló lórí wa. Ṣó dáa bẹ́ẹ̀? Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Nígbà wo la fẹ́ jí lórílẹ̀‐èdè iná tá a mọ̀ gbọ́ròyìn ayọ̀ tí ròyìn ìbànújẹ́ ó jìnnà sí wa? Ìgbà wo ni láyé yín? Ìjọba àwa ara wa la là ń ṣe o, níbi táwọn kan ti ń lágbára lórí àwọn kan. Bá a bá sì wí ẹni àmóríwá ká fọ̀ràn lẹ̀. Ẹ̀yin ìjọba àwa ara wa, ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ mà, nínú ìjọba tẹ́ ẹ wà yìí, ọ̀nà wo lẹ̀ ń gbà láti dáàbò bo àwọn èèyàn yín yàtọ̀ fún àti dáàbò bo ipò tẹ́yin ń wá nílé ìjọba àtowó tẹ́ ẹ fẹ́ kó lá? Kí lẹ̀ ń ṣe láti jẹ́ kí ẹ̀mí àwọn èèyàn kó má bọ́ sọ́wọ́ àwọn agbanipa? Ìpaniṣayọ̀ yìí ń pọ̀. Gómìnà Benue, níbi tí ìṣẹ̀lẹ̀ másákà burúkú tó ti ṣẹlẹ̀ láìpẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ mọ̀ ńlẹ̀, tí ìbá ṣe pé mi ì fẹ́ bèbú, mi ì fẹ́ ṣépè, béèyàn bá hùwà èpè tí wọ́n bá ṣàdúrà fún, èpè ló máa padà jẹ́, iṣẹ́ ọwọ́ ẹ̀ ló máa ṣépè fún. Béèyàn bá hùwà àdúrà tí wọ́n bá ṣépè fún, iṣẹ́ ọwọ́ ẹ̀ ló máa ṣàdúrà fún. Wọ́n lẹ ní káwọn èèyàn bọ́ ta, gbogbo ẹ̀ la rí fídíò ẹ̀, èyí jókòó dáadáa, a rí fídíò ẹ̀. Àwọn èèyàn tó wọ́n wá pàdé ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ní òdà tó bá jẹ́ pé nǹkan ayọ̀ lẹ́ ń ṣe. Òní kọ́ ni wọ́n ti ń pọ́n ààrẹ orílẹ̀-èdè lé, ṣùgbọ́n àwọn tí wọ́n pa wọn ò rókú ọ̀pọ̀lọpọ̀ sí, wọn ò sì lè rí sí. Ìlú wo ló yẹ kí ààrẹ wà kó dá pàrò kó pàròrò bí ó bá ṣèlú Benue? Kán ní kí ló dé? Ká lọ́ fọ̀ tó ṣẹ̀wọ̀n ò tí ì kú lọ́dọ̀ wọn. Ṣé n tó yẹ kí wọ́n wá kí yín fúnnu? Ìjọ ẹ̀ ti ń pariwo, wọ́n ń pa wá o, wọ́n láwọn ń bọ̀ o. Ṣó ẹ̀ kó tún rí bẹ́ẹ̀? Wọ́n tún gbìyànjú àti dáàbò bóra wọn, wọ́n wà lójú kan, wọ́n tún lọ sun wọ́n mọ́ bẹ́ẹ̀. Bá a bá wí tán, ẹni Fúlàní bí kọ́. Àwọn Fúlàní wo ló bẹ̀rẹ̀? Ṣé báwọn darandaran ni? Ṣé báwọn Fúlàní tiwa nìyẹn? Ìlú tí ìran kan ti láǹfààní àti gbébọn torí màálù tó fi ń pa èèyàn, tó sì ń joko, tó fi màálù joko olóko, tẹ́bí sì ń paráàlú, tí ò sí nǹkan kan tí ìjọba rí ṣe sí. Agbára tẹ́ ẹ̀ rí sà lórí àwọn tó ń gbẹ̀mí èèyàn yìí, ẹ máa rí sàfítíà gáàsì lé àwọn èèyàn tó ń protect pé kíní yìí ò dáa, ẹ máa rí sà lórí wọn, ẹ fìtíà gáàsì sí wọn lójú. Irú yẹn ni gómìnà Benue torí òṣèlú ó tó lọ ṣe pósítà. Tí ó bá jẹ́ pé mi ò kí ń búyàn lórí ìkànnì mi ò ń fìyàn wé tí ò dáa, ìbá béèrè pé ṣé ò sí nǹkan, ṣé nǹkan ò máa ṣe yín? Àwọn tó dá yín lòun wọ́n jẹ̀bi. Èèyàn táwọn èèyàn ẹ̀ tó lùsè èèyàn bíi 20 lẹ́ẹ̀kan náà, mélòó ni gbogbo wọn nínú ẹbí wọn? Ọ̀rọ̀ agbésùmọ̀mí yìí, bí ẹ bá wí lọ bí ẹ bá wí bọ̀, allegedly àwọn kan á ní ó lọ́wọ́ ìjọba nú. Allegedly ni o, wọ́n á ní ó lọ́wọ́ ìjọba nú. Ṣé ò fẹ́ máa jọ gàte, kò fẹ́ máa jọ gàte? Nígbà olóògbé Sani Abacha wà láyé, ó ní ìlú tí bandit bá ti wà fún 24 hours ó ló lọ́wọ́ ìjọba abẹ nù ni. Ṣé ò wá jọ bẹ́ẹ̀ báyìí? Wọ́n pa èèyàn tó báyẹn ní Benue. Mímí kan ò sí mi. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ọmọ gómìnà, ẹbí kọmíṣánná níbi tí wọ́n ti lẹ́nu ni,
wọ́n jíyàwó ọ̀gá ọlọ́pàá kan gbé ń jò ní wọ́n wọlé tì wọ́n wọ́n rí ìyàwó ọ̀gá ọlọ́pàá ẹ̀ gbélẹ̀ bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti fẹ̀yìntì a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yẹn kí ló wá dé báyìí èèyàn 200 a dẹ̀ ń sọ fún yín pé nísìn àwọn ẹlẹ́ran bẹ̀rẹ̀ ni ó ti kọjọ́ ọ̀rọ̀ àwọn ẹlẹ́ran bá a bá wí tán wọn ì ṣe Fúlàní Nàìjíríà ọ̀dà pé Fúlàní tí ì ṣe ti Nàìjíríà kí ló wà Nàìjíríà láti máa wá fìyà jẹ àwọn ọmọ onílùú ebi ń paráàlú wọ́n ti fẹ́ràn joko tán wọ́n kọ́kọ́ fìyẹn bẹ̀rẹ̀ sí ní fíràn ẹ̀dẹ̀ mọ̀ àjọ mọ̀ pé wọ́n fẹ́ gbalẹ̀ Benue lọ́wọ́ àwọn ọmọ onílùú ni ṣùgbọ́n eré 2027 ni gbogbo yín sá kiri àrí bí ẹ ti jókòó pé ẹ jẹ́ aṣòfin ààbò Ọlọ́run máa wà ẹnìkan tí ẹ̀ sọ lóṣèlú mọ́ Ọlọ́run ni báwa bá ń pariwo Ọlọ́run wà kàn ń pariwo lásán lásán ni kí ló kàn wọ́n pẹ̀lú Ọlọ́run ṣùgbọ́n àní ṣépè gbogbo owó tẹ̀ ń rí ẹ fi ń tọ́mọ ẹ fi ń táyà o létà bá fi tọ́mọ èrè ló máa wò ẹ lọ lé bàbá ìpẹ́ ní ẹ fi lé bàbá wa MKO Abíọ́lá ní ẹ fi hàn ilé tí ẹ ti kọ́ láti 1980 ó sì bá standard ṣe mu ṣùgbọ́n bàbá ò sí ń bẹ̀ mọ́ o kódà àwọn ọmọ ẹ ò sí ń bẹ̀ o ẹ lọ wo swimming pool wọn gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìjọba sìn àpéwò nílé yẹn jẹ́ fún yín gbà ọ̀pọ̀lọpọ̀ yín wà léèwé o ẹ ti gbàgbé ẹ̀yìn ẹ tó wá gbàgbé iwájú ibi ẹwà nìkan lẹ rí ẹ̀yìn níbi ẹ ti ń bọ̀ ibi ẹwà ẹ lẹ rí iṣẹ́ rí wájú yẹn ikú ni tí ò sí nǹkan tẹ́ mú lọ kò sí ní tẹ́ fẹ́ mú lọ kò sí ní tá a mú wáyé àwa ń pariwo ariwo wa ò jẹ́ nǹkan kan létí yín àwọn sójà náà ẹ̀yin mílítírì àtọlọ́pàá ṣé ẹ mọ̀ wípé ìdójútì gbáà ní kinní fún yín ní àjọ àgbáyé náà rí nǹkan kan ṣe sí i bí wọn ò pa sójà kan dú sójà lọ́rùn kan pa ọlọ́pàá kan ṣe gbá wọ́n tún láyà wọ́n ń ṣèyẹn fún yín síbẹ̀síbẹ̀ náà àwọn gómìnà kan ń dáríjì ẹni tí wọ́n bá ti rí tí wọ́n bá náà kó mọ́ lẹ́ o wọ́n ó tún kó wọn sáàrin yín ẹ̀ fura èló lẹ́ ń gbà kápẹ́ ọ̀tẹ̀ tí wàá kówó fún yín bí ìbá ní ìsìn ṣé owó tẹ́ ẹ gbà yẹn owó ẹ̀mí àwọn èèyàn ni àbówó iṣẹ́ tẹ̀ ń ṣe pé káàrí ọmọ ọ̀dọ̀ rere àwa lọ tára wà níbi tá a rí tí rí òótọ́ àti òdodo tá a ti tẹ̀lé tá a ti sọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣẹ́rí tó ń ṣẹlẹ̀ yìí àpẹẹrẹ ní fẹ̀yìn gan fúnra yín gbólóhùn tá a sọnù àní sọ́jù bẹ́ẹ̀ lọ bàbá ẹ múra re bàbá ní ẹ múra re ọ̀tá pọ̀ ju ọ̀rẹ́ lọ nínú ọ̀rẹ́ olóṣèlú lẹ tún ní àwọn ọ̀tá tẹ̀mọ̀ pọ̀ta ni wọn ò tó nǹkan ṣùgbọ́n èyí tẹ̀mọ̀ ló pọ̀ jù ẹ̀dẹ̀jọ́ ń jẹ ẹ̀dẹ̀jọ́ mu wọ́n bà nǹkan jẹ́ mọ́ yín lórí ẹ̀yin náà ò tiẹ̀ wá bí ìgbà tẹ́ ẹ̀ tara èyí tẹ́ ẹ̀ jàjà lọ ní Benue yìí náà ní ìsìn ní ẹ̀tọ́ àwọn èèyàn ọmọ kalẹ̀ kan mọ́ ta ló yẹ kó sọ pé kéèyàn má wá pàdé òun ẹ ti lọ ẹ ti bọ̀ sáwọn tó kú ti jíǹde ṣé ẹ ti lọ jí wọn dìde ẹ̀yin kọ́ lẹ gbébọn dání tẹ̀ ń pa wọ́n ṣùgbọ́n ẹ̀yin lẹ wà lórí ipò ẹ̀yin kẹ́ lọ dáná sọ àwọn èèyàn mọ́lẹ̀ bá a bá bú ẹ̀tù orí àrò àwò wọ́n sọ wípé ìjọba yín ni kì í tiẹ̀ sí pé wọ́n á sọ pé ìjọba yín ni bàbá ẹ̀mí tó ń sọnù nínú ìjọba yìí ó ti ń pọ̀ Ọlọ́run á dẹ̀ béèrè bá a bá ṣọ́ra ẹ̀ tara ọ̀ ẹ̀yin olóṣèlú àwọn òfin rádaràdá ìjókòó òfò rádaràdá nílé ìgbìmọ̀ asòfin àtàgbà àti kékeré nítorí pé àwọn ará abíyẹn ló pọ̀ jù ìlọ ẹ̀jẹ̀ ni wọ́n ń ṣe Fúlàní Nàìjíríà kí ni wọ́n ń wá wọ Nàìjíríà báwo ni ẹ ṣe ń wọ Nàìjíríà kí ni iṣẹ́ àwọn immigration kí ni iṣẹ́ custom báwo ni gbogbo nǹkan ìṣedọ́dọ̀ wọn láyé àtijọ́ ẹ̀ lè rí plane helicopter kó fò ẹni à wọ́n tún ti fẹ́ helicopter lọ jà wọn lógun ṣé lẹ́nugun ni àbímbo táwọn èèyàn rò pé àwọn military ni bí helicopter ṣe ń bọ́lẹ̀ báyìí wọ́n ń fáyà àwọn èèyàn ni àwọn bandit náà ni ijó la fẹ́ ṣe lè dà ijó la fẹ́ bọ́ ń bẹ̀ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ẹ̀yin ọmọ Yorùbá nǹkan bọ̀ o kì í ṣàsìkò tá a máa sọ̀tà ara wa lélẹ̀ are we in the same country one Nigeria
ọmọ Yorùbá ò lè níbọn. Ìgbò tó bá níbọn mọ́rú influence tó fẹ́ ní bóyá nínú àwọn bí tẹ́ ti ń tajà tí ò sẹ́ni tó fẹ́ lọ bá wọn bẹ̀. ọmọ Yorùbá ni tiẹ̀ bá jù láyé. ẹ gbàgbé pọ́mọ Yorùbá ló wà lórí ipò òṣèlú ní gbogbo ẹ̀. ìtẹ́ ìrètí yẹn Ọlọ́run fún wa rí, ṣùgbọ́n mi ò ní sọ fún yín wípé kẹ́ ẹ túra lẹ̀ o. títúra lẹ̀ kì í ṣe ní individual. àwọn ará bí ya wèrè débi pé ìtò ń bẹ lọ́wọ́ wọn yẹn agbára ògùn lè má fẹ́ ká, ṣùgbọ́n ojú òkèrè lójú jíjì ti mẹ́kún sùn. ká má dọ́dọ̀ wa ló ṣe pàtàkì jù o, ká má lùzì èèyàn ló ṣe pàtàkì jù o. gbogbo ń tá a bá ní ẹwà àwọn ará Benue wọ́n dira, wọ́n múra wọn lọ́kàn, wọ́n múra lẹ̀, ẹ wò gbà tí wọ́n yọ sí wọn bí olè lóru. àwọn eléyìí jò lè lọ. tá a bá sì ń sọ pé Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ kó wá dáàbò bò wá o, torí kò sáàbò kankan lọ́wọ́ ìjọba kankan. tí wọ́n bá ti lè máa pa sójà mọ́nú báràkì tí ń lọ bẹ́ẹ̀ tá a sì gbọ́ pé àwọn báyìí ni wọ́n mú, wọ́n tún wá lọ jókòó settlement pẹ̀lú àwọn bandit. ṣé àwọn ará Katsina àwọn community wọ́n lọ ṣe settlement pẹ̀lú ọ̀gá àwọn bandit tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ti bọ́ lọ́wọ́ ẹ̀mí sójà. wọ́n jọ ń lọ ṣe ìpàdé àlàáfíà. ẹ má jẹ́ sọ pé stupidity ń da àwọn olórí wa láàmú. mi ní gbogbo wọn. àwọn kan wà àwọn ọmọ tó ń ṣe wọ́n níbẹ̀rù Ọlọ́run, ṣùgbọ́n wọn ò tó nǹkan. jókòó papọ̀. bẹ́ẹ̀ la mọ̀ wípé wọ́n ní ẹni àìmọye tẹ́ ti accuse pé àwọn eléyìí ni wọ́n wà lẹ́yìn bandit, àwọn eléyìí ni wọ́n wà lẹ́yìn bandit. kò sì sí anybody tó lágbára láti fọwọ́ kàn wọ́n. untouchable ni wọ́n. kí wàá láǹfààní ìjọba àwa ara wa? ìjọba àwa ara wa ló yẹ kó dáa jù láyé. a gbọ́dọ̀ gbàdúrà ológun, àwa ò gbàdúrà ológun, ṣùgbọ́n ẹ tújọba àwa ara wa ṣe náà. bẹ́ẹ̀ bá ní kò kàn yín bí orin Saheed Òṣùpá, ó lè kẹ́ni tó máa kàn tó máa fi kàn yín. ṣùgbọ́n ẹ̀jẹ̀ tí ń bẹ lára yín ẹ̀jẹ̀ ọ̀dájú ni. bó bá kàn yín tó jọba ti kàn yín, tó bá kàn yín tó máa kàn tó máa fi kàn yín, kò kàn yín. anybody lè bí tutù lọ, wọn ní fi wá ṣe ètùtù orílẹ̀-èdè Nàìjíríà. ẹ̀yin ọmọ Yorùbá, àsìkò mọ̀ tó. èmi ò sọ̀rọ̀ wípé pínpín ra ẹni, ṣùgbọ́n kò sí tó burú nú ká ní orílẹ̀-èdè ara wa. kò ní kálukú dọ́mù yẹ́ ẹ̀ gbé tágbára ò bá káwọn àjòjì tí wọ́n ń pa ní ṣayọ̀. bí ìyẹn bá dẹ̀ dúró sáyé ara ẹ̀, sásìkò wàá tó tí ìyẹn ò bá ṣeé ṣe láti dáàbò bo ara wa ni. ọmọ ọkọ ni wà. ṣé ráwọn nǹkan tó ń kó wọ̀ yìí? mi ò rò pé ológun orílẹ̀-èdè ní níbo ni wọ́n ti ń rówó. ṣé òṣèlú náà ni pé á bàjọba ẹ̀jẹ̀? ọ̀yá ebó ṣẹlẹ̀ nígbà ayé Goodluck Jonathan, àwọn tó ṣe mọ́ra wọn. Ọlọ́run bá mi lọ́lọ́run ẹ̀san. tó bá fẹ́ gbẹ̀san ẹni tí ò rà á san, ṣé ò mọ̀ ṣẹlẹ̀? Jonathan wà láyé ẹ̀. Ọlọ́run ti kọ pásìkò tí ó lò ti tó. iná tẹ wá dá ẹ̀yin olóṣèlú, iná yẹn ò kú mọ́. àwọn tẹ́ ẹ pè kó wá pé tó ó yẹ ẹ máa bọ̀, wọ́n láwọn ò lọ mọ́, wọ́n wá ń kóra wọn wá, wọ́n wá ń pọ̀ sí i. owó náà ti gbádùn mọ́ wọn. wọn àwa tó pọ̀ sí lásán, wọ́n fẹ́ gba orílẹ̀-èdè lọ́wọ́ yín. ẹ rí pé àṣìṣe gbáà lè ṣe. wọ́n fẹ́ gba orílẹ̀-èdè yìí lọ́wọ́ yín, ẹ wá lágbára kankan tẹ́ ẹ lè sá mọ́. ẹ wá ń fò kiri bíi, ẹ má jẹ́ sọ pé bíi ẹnu mi àdúrà ni màá fi ṣe. ṣùgbọ́n rádaràda leléyìí o. ṣáà ní immigration mọ́. immigration wo tiẹ̀ ló fẹ́ dáwọn eléyìí dúró pẹ̀lú gbogbo nǹkan tí ẹ kó dání? yẹn fẹ́ kópítà já nǹkan fún wọn nínú igbó. ẹ̀yin sójà, pẹ̀lú bí wọ́n ṣe réètì yín lé àgbáyé, wọ́n dẹ̀ fòṣèlú gbàgbára lọ́wọ́ yín.
wọ́n dẹ̀ ń pa àwọn àtàwọn ọmọ tẹ́yìn kó wọnú ilé sójà àti àwọn ọmọ tẹ́ ẹ bá ń bẹ̀ àtàwọn ọmọ tẹ́ rìtáyà tó yẹ kẹ́ rìtáyà lórí wọn wọ́n sì ń pa wọ́n fẹ́ra wọn rúbọ. Àwọn ènìyàn lẹ wá ń bá jókòó ìpàdé àlàáfíà tí ẹ bá wá náà kó bọ́n lẹ̀ láti wo ààrẹ yín wá rí àṣírí yín díjọ́ tí wọ́n bá tún padà wá pa ọ̀tá yín tí wọ́n ò tún kó bọ́n yín lọ. Àwọn yẹn ẹ wà tó lẹ sọ wọ́n di sójà, ẹ ti rehabilitate wọn, ìgbésí ayé wọn ti padà. Nǹkan ti ṣe wá níjò la máa bọ́ mbẹ̀. Kì í ṣe pé ìgbésẹ̀ táwọn tó ń lọ yìí ń dàjọba Bọ́lá Ahmed Tinubu nìkan, ó ń kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní àbùkù. Tí wọ́n bá jẹ́ tami dànù tí wọ́n láwọn ò mọ̀ ló ṣẹ́kù tí wọ́n fẹ́ decide wọn á mọ̀, torí kò sẹ́ni tó máa ṣèjọba tí ò ní fẹ́ kí àlàáfíà ò dé lásìkò òun, torúkọ burúkú máa wà ń pa ẹ̀. Tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá tó kúrò ńbẹ̀ pẹ̀lú táwọn aráabí ń ṣe tó bá bọ́ sọ́wọ́ Fúlàní, ọlọ́ọ̀ba alààyè gbọ́ orílẹ̀-èdè Nàìjíríà di tiwọn. Èèyàn wá wà ńbẹ̀ ni wọ́n ń ṣe tó eléyìí, wọn ò sì rí èèyàn kankan mú. Àní kò ní ìdí ká máa ṣó fídíò ìbànújẹ́ káàkiri, àjíǹjọ́ kankan gbọ́ròyìn ayọ̀ lórílẹ̀-èdè mọ́. Èmi tí ì fẹ́ gbọ́ròyìn tí ò bá jẹ́ iṣẹ́ téèyàn ń ṣe. Ìbẹ̀rù Ọlọ́run ò sí mọ́, nǹkan ti bàjẹ́ tán nítorí ambition àwọn olóṣèlú kan kán mọ́ lè rí àwọn ẹni yìí mú rárá. Àwọn ẹ̀yin agbófinró, mo rọ̀ yín ni o, mo bẹ̀ yín ni o, mi ní gbogbo yín àwọn kan nu yín tẹ́ ẹ bá ń ṣe roadblock, àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ń lọ jẹ́jẹ́ wọn tẹ́ ẹ yẹ fóònù wọn wò, tẹ́ ẹ gba fóònù, tẹ́ ẹ máa kì mọ́lẹ̀, kí ló dé? Àwa ara wa lọ tara wa, tí wọn ò bá ti ṣẹ̀ kí lẹ̀ ń dà wọ́n láàmú fún? Kí lẹ̀ ń dà wọ́n láàmú fún? Wọn àdẹ̀ fẹ́ gbọ́dọ̀ fẹ́ ya fídíò yín náà, ẹ gba fóònù lọ́wọ́ wọn ni, nígbà tó yẹ pé iṣẹ́ aburú lẹ̀ ń ṣe níbi tẹ́ ẹ wà. Mi ní gbogbo agbófinró láwọn ọ̀gá wọn lọ́rẹ̀ẹ́, aláwọn ọ̀gá lọ́rẹ̀ẹ́ tarí mọ́ ṣe ń ṣe nínú ilé wọn àti níta. Ṣùgbọ́n èyí tí wọ́n kó sójú ọ̀nà yìí, ẹ̀yin tó ń ba ayé jẹ́ kún ayé tó ti bàjẹ́ ni, ẹ̀ ń bo orílẹ̀-èdè yìí jẹ́ kún orílẹ̀-èdè tó ti bàjẹ́ ni. Ẹ̀ ń bá àwọn olóṣèlú gbé báàgì, ẹ̀ ń bá gbẹ́yàwó wọn gbé báàgì, àárẹ̀ tó ń bá wọn nùsẹ̀ lórí fídíò náà, ẹ̀rí ẹ̀ wà lórí íńtánẹ́ẹ̀tì. Àwọn kan sì wà tí ń pa àwọn èèyàn káàkiri, wọ́n ń dojú ìbọn. Ó ga o. Mo ń padà bọ̀. Apá kìíní lélẹ́yìí tẹ́ ẹ rí. Apá kìíní. Àwọn agbésùnmọ̀mí ń dojú ìbọn kọ àwọn ọlọ́pàá, wọn ò sì rí nǹkan kan ṣe sí i. Níjò la fẹ́ bọ́ nínú ìdààmú yìí lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣé wọ́n Nàìjíríà láṣẹ wà? Àwọn kan lágbára ju àwọn kan lọ. Àwọn kan lẹ́mìí ju àwọn kan lọ. Àwọn kan ní ipò ju àwọn kan lọ. Àwọn kan láǹfààní ju àwọn kan lọ. Ní táwọn kan ò lè ṣe, àwọn kan ṣe wọ́n mú jẹ o. Tó bá jẹ́ àwọn ìran míì ni, ọwọ́ ò ti tẹ̀ wọ́n o. Wọ́n ti lọ ká wọn mọ́ bùbá wọn o. Ẹ má fi wá ṣòṣèlú o. Èyí tẹ́ ṣe ìtò, èyí tẹ́mi bọ́ ìtò, Ṣeun Agboola lórúkọ tèmi o. Jùgbà Master lẹ ti ń gbọ́ wa.